Àjọ tó ń rí sí ọ̀rọ̀ òrìṣà lágbàáyé èyí tí wọ́n ń pè ní World Òrìṣà Congress WOOCON wọ́n mà ti yan gbajúgbajà ọ̀jọ̀gbọ́n ilẹ̀ Yorùbá àti ògo ilẹ̀ Yorùbá ní ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Wọ́n ti yàn án gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ báyìí o, tó sì tún jẹ́ pé wọ́n ti yan gbajúgbajà babaláwo àti onífá ilẹ̀ Yorùbá ní ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá. Wọ́n ti yan bàbá náà gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ gẹ́gẹ́ bó ṣe yan Wọlé Ṣóyínká, tí wọ́n sì yan kábíyèsí àrólé Oòduà Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó ga jù fún ẹgbẹ́ àwọn olórìṣà lágbàáyé, ìyẹn World Òrìṣà Congress. Ẹgbẹ́ World Òrìṣà Congress lágbàáyé yìí ni àwọn ẹgbẹ́ tó ń ṣe àgbélárugẹ fún ẹ̀sìn ìbílẹ̀ àti ìṣẹ̀ṣe pẹ̀lú àwọn tí ó ń bọ òrìṣà, tó sì jẹ́ pé káàkiri àgbáyé iná máa ń ṣe ìwúrí àti kóríyá fún àwọn èèyàn pàtàkì àti àwọn èèyàn tó bá ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ àti ìṣẹ̀ṣe. Ṣá o, ní ṣe ni wọ́n kéde ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ Thursday ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí, ìyẹn ọjọ́ 23 oṣù kínní ọdún 2025, the 23rd of January 2025, gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ àwọn olórìṣà àgbáyé World Òrìṣà Congress. Yàtọ̀ sí eléyìí, ẹni tí wọ́n tún kéde gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ pẹ̀lú Wọlé Ṣóyínká ni ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá, tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà fún iléèwé gíga ìlú Ilé-Ifẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, University of Ife, tó ń jẹ́ Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University báyìí, tó sì jẹ́ wípé ìjọba Nàìjíríà nípa ẹ̀ka ìjọba tó ń rí sọ̀rọ̀ àṣà àti ìṣẹ̀ṣe ìyún NAICO òun ni wọ́n kéde ìyànsípò ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá àti ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Yàtọ̀ sí eléyìí, wọ́n tún kéde kábíyèsí Ọọ̀ni Ilé-Ifẹ̀ ọba Babátúndé Ẹniìtàn Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá kejì. Wọ́n tún kéde kábíyèsí gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ tó ga jùlọ fún ẹgbẹ́ àwọn olórìṣà World Òrìṣà Congress, èyí tí olóyìnbó ń pè ní Chairman Board of Trustees. Nígbà tó ń sọ̀rọ̀, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní tayọ̀tayọ̀ lòun fi gba ipò tó ṣẹ̀ṣẹ̀ yàn án sí gẹ́gẹ́ bí bàbá ìsàlẹ̀ ẹgbẹ́ olórìṣà káàkiri àgbáyé. Ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ní gbogbo èèyàn ló mọ̀ wípé oníṣẹ̀ṣe pọ́nbélé lòun, abọ̀rìṣà lòun, òun sì fẹ́ràn ìṣẹ̀ṣe gidigidi. Wọlé Ṣóyínká ní gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà dàbí wọ́n gbé nǹkan tóun mọ̀ jẹ́dé ni, tó sì ní tayọ̀tayọ̀ lòun fi gbà á, òun yóò sì kó ipa òun láti rí i pé ìbọ òrìṣà òun rí ọwọ́ mú káàkiri àgbáyé, pàápàá ní Nàìjíríà àti ilẹ̀ Yorùbá. Ní báyìí, ọ̀pọ̀ àwọn oníṣẹ̀ṣe ni wọ́n ń kí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, náà ń kí kú oríire, bẹ́ẹ̀ ni wọ́n ń kí ọ̀jọ̀gbọ́n Wándé Abímbọ́lá àti Ọọ̀ni Ilé-Ifẹ̀ náà, wọ́n ń kí wọn kú oríire, tó sì ń kan sára sí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wípé kò jẹ́ kí ìwé àti ọ̀làjú kó gba ìṣẹ̀ṣe mọ́ lọ́wọ́, tí wọ́n sì ń sọ pé ojúlówó ọmọ Yorùbá ni, àti wípé kò fọwọ́ sí júwe ilé bàbá.